Àwọn afurasí ọ̀daràn méjì tí wọ́n ń jẹ́ orúkọ kan Lékan ni wọ́n wà lábẹ́ àtìmọ́lé àwọn ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Ògùn. Ọ̀kan nínú àwọn afurasí ọ̀daràn tó lọ́wọ́ nínú ìwà jíjalè nínú itẹ́ òkú tó wà ní Abẹ́òkúta, bẹ́ẹ̀ ni ìkejì afurasí ọ̀daràn lọ́wọ́ nínú dídigunjalè ní agbègbè Ògìjò. Ẹkùn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi tó àwọn akọ̀ròyìn létí wípé àwọn afurasí ọ̀daràn náà ni wọ́n lọ́wọ́ nínú ìwà ìfiniṣògùn owó. Afurasí àkọ́kọ́ tan orúkọ rẹ̀ ní Lékan Akinyemi ni wọ́n ká ajere orí ènìyàn mọ́ lọ́wọ́. Lékan kejì ni wọ́n pe orúkọ àfisọ rẹ̀ ní Lékan Babátúndé ní ọwọ́ àwọn ọlọ́pàá bá ní agbègbè Ògìjò. Gẹ́gẹ́ bí ẹkùn ọlọ́pàá àdátán ti ìpínlẹ̀ Ògùn ṣe sọ ni wípé ọ̀daràn afurasí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Akinyemi ní ọwọ́ pálábá rẹ̀ ségi ní itẹ́ òkú tó wà ní ìsàlẹ̀ Ìtókò ní ìlú Abẹ́òkúta. Alukoro tàwọn ọlọ́pàá ẹkùn ìpínlẹ̀ Ògùn Ọmọ́tọ́lá Òdútọ́lá fi tó àwọn akọ̀ròyìn létí wípé ní ọjọ́ 26 oṣù tí a wà yìí ni arákùnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Nojim Balógun gbé ẹ̀sùn náà wá sí àgọ́ tàwọn ọlọ́pàá fún fífura sí wípé ìṣẹ̀lẹ̀ kan ń lọ lọ́wọ́ níbi tí wọ́n sin bàbá òun sí ní itẹ́ òkú. Ọ̀gbẹ́ni Balógun tó ń gbé ní agbègbè Ìyànà Sẹ̀lẹ̀ Car Wash tó wà ní ìlú Abẹ́òkúta ló tan àwọn lólobó látàrí àwọn ohun tí wọ́n fura sí ní agbègbè náà ní ọjọ́ 27 ọdún tí a wà yìí. Lásẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, ìwádìí fi yé wọn wípé arákùnrin náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Balógun ká orí bàbá wọn tí wọ́n ti sin sí itẹ́ òkú mọ́ ọ̀daràn afurasí náà lọ́wọ́ tí wọ́n sì bá bẹ́ẹ̀ wípé lótìítọ́ àti lódodo ni wípé orí bàbá wọn tí wọ́n sin sí itẹ́ òkú ni wọ́n ti gé kúrò. Bẹ́ẹ̀ ni Òdútọ́lá sọ wípé látàrí iṣẹ́ takuntakun àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà ni wọ́n fi mú ọ̀gbẹ́ni ọ̀daràn afurasí Lékan Akinyemi tí wọ́n bá orí òkú mọ́ lọ́wọ́ ní itẹ́ òkú náà. Láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjò, afurasí ọ̀daràn náà ló ń bẹ ní kólóbó ìhámọ́ àwọn ọlọ́pàá tí wọ́n mójútó ìwà tàwọn adigunjalè fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò kí wọ́n tó taari àwọn afurasí ọ̀daràn náà sí ọ̀dọ̀ ẹkùn tàwọn ọlọ́pàá tó ń mójútó ìwà ọ̀daràn àti ìṣèwádìí. Kò jẹ́ bó ṣe jẹ́ nínú ìròyìn agbègbè tòní. Ẹ máa bá wa kálọ ní ọ̀la òde òní. Ó dìgbà.